A ò dé odò Olúbùṣe tí bàbá mi fi yà sínú igbó kan tó wà nílùú Àpọ́ndú. Ó kanra mọ́ ẹṣin yìí láti sáré bí ẹni tó ń lọ sójú ogun. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ tó ń jẹnu wúyẹ́wúyẹ́ lórí ẹṣin. Mo ò gbọ́ ohun tó wí o, ohun tí mo sì ṣe wẹ̀yìn rí láti mọ ohun tó ń sọ. Ṣùgbọ́n nígbà tí mo wẹ̀yìn mo ò rí bàbá mi mọ́. Eégún aláràǹbarà ni mo rí lórí ẹṣin pẹ̀lú mi. Ẹ̀rù bà mí kọjá bí mo ṣe lè ròyìn ni mo bá sáré wo wájú. Ṣùgbọ́n ọ̀tọ̀ lohun tí mo tún rí níwájú náà. Ó dàbí ọ̀nà tí wọ́n máa ń gbẹ́ sára ilẹ̀kùn ẹnu bodè. Ṣùgbọ́n ọ̀nà yìí ń taná yanranyanran. Bẹ́ẹ̀ lẹ́ṣin gbé wa sáré lọ síbẹ̀ láì bẹ̀rù. Ẹ̀yìn tá a kọjá ilẹ̀kùn yìí sódì kejì ni bàbá mi tó dúró. Ìgbà náà ni mo sì tún tó wẹ̀yìn tí mo rí bàbá mi. Ó rọra ń tẹ ẹṣin yìí kẹ́jẹ́kẹ́jẹ́ títí tá a fi dé ibi ilé kékeré kan nínú igbó yìí. Kò jọ ilé téèyàn ń gbé nígboro. Bí ahéré tí wọ́n fi ọparun àti ewé ọ̀pẹ lásán ṣe ni. A sọ̀kalẹ̀ lórí ẹṣin, ó sì mú mi wọ inú ilé ọ̀hún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, kò jọ ilé téèyàn ń gbé rárá. Bí ibi téèyàn kàn lè fara pamọ́ sí nínú igbó ni. Gbogbo ohun téèyàn máa ń nílò nínú ilé ni ò sí níbẹ̀. Bàbá mi ní kí n dúró de òun nínú ilé náà, òun ò gbọ́dọ̀ jáde kúrò níbẹ̀ o. Ó sì ṣe sọ gan-an ni mo ṣe. Àbí níbo ni mo fẹ́ máa lọ nínú igbó kìjikìji? Kò pẹ́ rárá ni bàbá mi padà dé pẹ̀lú òkú òkété tó tóbi dáadáa àti iṣu tó jọ bí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ wá jáde láti inú ilẹ̀. Ó kó ẹ̀rún igi kéékèèké jọ, ó fi òkúta méjì ṣe ààrò. Lẹ́yìn tó ṣe tán ló fọwọ́ pa ẹ̀rún igi yìí. Iná sì là jáde láti inú igi. Ojú mi pa kànnàkànnà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó wo ojú mi, ó sì rẹ́rìn sí mi bí ìgbà tí ará àgbòrò bá ṣe nǹkan tó fi jọ ará oko lójú. Mo sáré lọ bá a, mo sì ń yẹ ọwọ́ ẹ̀ wò. Ó ń rẹ́rìn bó ṣe ń wò mí. Ó ní kò sí nǹkan kan níbẹ̀. Ẹ̀yìn tí mo wo ọwọ́ rẹ̀ títí tí n ò rí nǹkan kan. Ó di ọwọ́ òun bí ìgbà téèyàn bá dì kúùkú. Ó sì padà là á ní iná bá tún ṣẹ́yọ látẹ̀lẹ́wọ́ rẹ̀. Ojú mi kún fún ayọ̀ àti ìdùnnú. Mo ní bó lẹ ti ṣe é? Ṣé ẹ kọ́ mi? Bàbá mi mérí sókè sódò ó ní ṣùgbọ́n ẹ̀kọ́ rẹ̀ lè ó lè ṣe wàhálà rẹ̀. Mo ń gbọ́n rí pẹ̀pẹ̀ bí akọ aláǹgbá bí mo ṣe ń sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe é. Inú mi ti dùn dé dòdò. Bàbá mi di abàmì èèyàn tí mo bẹ̀rẹ̀ sí í ṣàwòkọ́ṣe rẹ̀. Níbí náà ni mo ti bẹ̀rẹ̀ sí í fẹ́ràn rẹ̀, tí a jọ bẹ̀rẹ̀ sí í dáná ohun tá a jẹ. Ó fi abẹ ṣóńṣó inú ẹrù rẹ̀ gbẹ́ṣu náà sí wẹ́wẹ́, ó sì fi gígùn ká tó kó o síná. Ó kó ìfun òkété yìí jáde, ó kígi bọ̀ ọ́ nídìí, a sì yan òun náà lápá ibì kan. Ilẹ̀ ti ṣú dáadáa kí gbogbo oúnjẹ wa tó jiná. Bá a sì ṣe jẹun tán lèmi sùn lọ ní tèmi. Orí ìjókòó ni bàá mi sùn sí, kò sì sùn títí tí mo fi sùn lọ. Ní ìdájí ọjọ́ kejì ni wàhálà mi bẹ̀rẹ̀. Bàbá mi bọ́ṣọ kúrò lọ́rùn mi. Ó sì kó ọ̀pọ̀lọpọ̀ igi tó wúwo jù mí lọ́jọ́. Ó fi ìtàkùn so àwọn igi wọ̀nyí pọ̀. Ìtàkùn yìí kan náà ló fi ṣe ọwọ́ méjì sí ara àkójọpọ̀ igi yìí. Ó pọ́n á sí mi lẹ́yìn, ó tún ní máa gbé e sáré kiri. Ojú mi mà rí tó lówùúrọ̀ ọjọ́ yìí o. Mo kọ́ lérò pé ọkùnrin ìfẹ́ pa mí ni. Torí àti gbé ẹrù yìí rìn lásán gan nira, ká tó wá sọ pé kí n máa gbé e sáré. Ohun tó kàn sọ fún mi tó bá ti fẹ́ rẹ̀ mí tí mo fẹ́ ṣubú lulẹ̀ ni pé ọmọ mi ni ọ́, wọ́n fòyà, ìnira kékeré kọ́ ni ó pa ọ́. Àti pé mo gbé ẹrù yìí rìn o, àti pé mo gbé e sáré, ọ̀rẹ́ mi, mo gbé e kiri igbó bẹ́ẹ̀ títí tílẹ̀ ọjọ́ ọ̀hún fi ṣú ni. Nígbà tó di lálẹ́, bàbá mi gbé mi lọ sí etí odò kan tó ń ṣàn jáde láti inú àpáta. Omi inú àpáta tútù yìí ló fi ń wẹ̀ mí, àmọ́ gbogbo ara mi ló ti gbòdì lásìkò yìí. Gbogbo ara mi ló ń gbóná, omi àpáta tútù ọ̀hún sì ń jó mi lára bí ẹni tó da iná sómi ni.
kò pẹ́ rárá tó fi ń gbẹ mọ́ mi lára. Ẹ̀yìn tó wẹ̀ fún mi tán ló mú mi padà sílé. Ó fún mi ní kinní kan bí orógbó tó ní kí n kán jẹ. N ò mọ ohun tó jẹ́. Ẹ̀yìn tí mo jẹ tán ló kó iṣu súnsun àti ẹran òkété tá a jẹ kù lánàá jáde. Ṣùgbọ́n n ò lè jẹun tó nǹkan rárá. Díẹ̀ rẹpẹtẹ ni mo jẹ tó oorun fi gbé mi lọ. Ilẹ̀ ọjọ́ kejì tún mọ́, bàá mi ní wá pọ́n àpáta gíga tó ń tẹrù lẹ́yìn. A parí èyí tán, ó tún ní mọ́ fò látòrí igi kan sí kejì bí ọ̀bọ. Ẹ̀yìn tí mo ṣe èyí fún oṣù méjì tí ò lè mọ́ lójú mi ló ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí rú mi lágbára òògùn idán. Lọ́jọ́ tí yóò fún mi lágbára tó fi ń pe iná yìí, ó kàn ní kí n tẹ́wọ́ ni, ó sì dá àtẹ́lẹwọ́ rẹ̀ dé tèmi. Ló bá ní kí n pa ọwọ́ dé kí n sì là á pẹ̀lú èròǹgbà pé kí iná ṣẹ́yọ. Ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́, iná sì ṣẹ́yọ lọ́wọ́ mi. Mo bi í léèrè pé kí wá lóde tó kọ́kọ́ ń dà mí láàmú pẹ̀lú àwọn wàhálà tó fi mí ṣe nígbà tó jẹ́ pé kó kàn dá àtẹ́lẹwọ́ rẹ̀ dé tèmi ni yóò fi fún mi lágbára ọ̀hún. Ó ní bí mo bá fún ọ lágbára ìbẹ́ àtàndá yóò sọ ọ́ dọ̀lẹ. Agbára tó rọrùn láti rí ló máa wá. O ò ní lè ṣiṣẹ́ wá agbára kún agbára. Agbára ìrọ̀rùn bẹ́ẹ̀ ò sì ní lè gbé ọ débì kan. Yóò sọ ọ́ dọ̀lẹ níwájú alátakò tó tiẹ̀ lè má lágbára tó ọ ṣùgbọ́n tó ṣiṣẹ́ kó agbára tiẹ̀ jọ. Àwọn ìpèníjà ṣe pọ̀ rẹpẹtẹ tó o ní láti borí. Bó o bá ṣe ń borí wọn ni wọn ò máa rọ ọ lágbára tuntun. Báyìí là ń ṣe tí bàá mi fi ń ró mi lágbára fún oṣù 6 àkọ́kọ́ tó wọnú ayé mi. Ìgbà tó oṣù 6 yìí ó sì fi pé, kò sí ẹranko búburú kan nínú igbó yìí tó lè pa mí jẹ. Kò sì sí ẹranko búburú kan tí èmi ò lè pa jẹ. Èwo ni ó kò mí lọ́nà tí ò ní lòun kò jàngbọ̀n. Lẹ́yìn oṣù 6 yìí ni bàá mi ṣẹ̀ tó fi mí sílẹ̀ tó lòun fẹ́ rin ìrìn àjò oṣù kan. Ṣé n ó lè dá wà nínú igbó yìí títí tóun ó fi dé? Mo rẹ́rìn ṣúkẹ́ nígbà tó béèrè bẹ́ẹ̀ torí mo gbàgbọ́ pé kò sí ohun tó ń jáni láyà nínú igbó yìí àfi mi tí mò ń ba gbogbo wọn lẹ́rù. Gbogbo ibi tá a gbin oúnjẹ sí pátá ni mo mọ̀. Gbogbo ìmọ̀ bí a sì ṣe ń gbìn tí ò fi ní tán níbi tá a ti ń ká ló wà lórí mi. Kí wá ló wà níbẹ̀ tí wọn ò fi ní lè dá dúró nínú igbó? Yàtọ̀ sí pé ayọ̀ rẹ̀ ó máa yún mi pé n ò rí bàbá mi. Lẹ́yìn oṣù kan ló padà dé tó ń toríṣiríṣi ẹrù téèyàn nílò nínú ilé. Aṣọ lóríṣiríṣi, ẹní àtẹ́sùn, ìkòkò ìdáná, àwo òjẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú mi dùn púpọ̀ láti rí i. Mo sáré lọ dì mọ́ ọn. Lọ́tẹ̀ yìí, ó lójú oṣù 2 lọ kó tó padà. Ìgbà tó yá, ó di kó máa wá lóṣù kọ̀ọ̀kan. Ó bá ṣe oṣù kan nínú igbó lọ́dọ̀ mi, yóò ṣe oṣù kan nígboro ìpọ̀nrí àṣẹ. Bẹ́ẹ̀ ló ṣe fún ọdún 5 tó fi ń wá. Èyí tó wá kẹ́yìn ló fi pẹ́ dáadáa. Ó ṣe oṣù 3 pẹ̀lú mi kó tó padà. Nírọ̀lẹ́ ọjọ́ tí yóò padà, èmi àti ẹjọ́ tayò tán ni gẹ́gẹ́ bí ìṣe wa. Mo bi í léèrè pé kí ló dé tí ò mú mi lọ sí ìpọ̀nrí àṣẹ tí í ṣe ìlú abínibí rẹ̀. Àbí mò ń tì í lójú nítorí mo jẹ́ ṣọ̀bọ̀rọ̀ ni? Ó ní kì í ṣe bẹ́ẹ̀ rárá o. Ó kàn tí ì tásìkò ni. Mo wá bi í léèrè pé ìgbà wo gan-an ni yóò tásìkò? Ó ní lẹ́yìn ọdún 5 sísìn tó bá pé ọmọ 20 ọdún, wọn ò mọ̀ ọ́ lọ sí ìpọ̀nrí àṣẹ. Nínú agboolé ìbúsìn ni wọn ò ti kọlà ìpọ̀nrí àṣẹ bíi tèmi fún ọ. Mo ní ṣó dá yín lójú pé òun lè rí iṣẹ́, ẹ ò tún ní sún síwájú? Bá mi ní ẹni ìtàn ojú mi. Wọn ò kì í ṣèlérí tí wọn ò ní múṣẹ o. Wọn ò bá pọ̀ mọ́ 20 ọdún, wọn ò mọ̀ ọ́ kó bí. Ọkàn mi balẹ̀ púpọ̀ nígbà tí mo gbọ́ báyìí. Torí lóòótọ́ bá mi kì í ṣèlérí tí ò ní múṣẹ, àfilérí tí yóò bá tiẹ̀ tún múṣẹ kó tó ṣe é. Ẹ̀yìn tó gun orí ẹṣin tán tó fẹ́ máa lọ ló ṣẹ̀ṣẹ̀ tó sọ fún mi pé ó ṣeé ṣe kóun pẹ́ díẹ̀ kóun tún tó padà wá. Ó ní òun fẹ́ rin àwọn ìrìn àjò ọlọ́jọ́ gbọgbọrọ tí ò ní lè jẹ́ kí òun wá rí mi. Òun ò mọ pàtó ìgbà tóun ó lè padà wá, ṣùgbọ́n pẹ́ tán lẹ́yìn oṣù 3 àwọn ò tún yọjú sí mi. Oṣù 3 kọjá, n ò rẹ́ni tó jọ bàbá mi. Oṣù 6 kọjá, n ò rẹ́ nìkan. Yàrá bí aré, ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù títí tó fi pé ọdún kan. Síbẹ̀, n ò rí bàbá mi.